gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Àlọ́ lóhun tó dúrí dẹnu ò lè sá o, ọgbọ́n orí ò lè gbé o, támọ̀yé ò lè túmọ̀ o. Àwọn amárìdí nìyẹn, ọba ìrí tóhun tó dúrí ń wọlé fún o. Gbogbo ǹdán mi ló ti inú rẹ̀ jáde, Ọlọ́run ayọ̀. Gbogbo àgbáyé ìbá orí kiri o, ká mọ̀ póun la torí aláìsùn ọ̀ṣẹ́. Aṣáájú ogun la lọ, akẹ́yìn ogun la bọ̀, Ọlọ́run àpèrire. Ọ̀nà súnmi lẹ́mí mi bọ̀ láfún, ìmání ọba ní Jésù. Pastor Nat ní Ọlọ́run àgbáyé. Gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Ọba mi alátẹ àánú. Gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn tó? Gbogbo àgbáyé ìbá mọ rírì rẹ̀. Báwo ni ìbá ṣe dùn